àtọkọ ẹ má jà ká ṣera wa lọ́kan, ká ṣera wa ní ẹyọ kan, ká máa gbé nínú ìfẹ́ torí pé olùrànlọ́wọ́ báyìí òun náà la jẹ́ fúnra wa. Bámi Ebenezer Obey, ẹ ṣé orí ìkúnlẹ̀ ni mo wà. Bẹ́ẹ̀ tí wọ́n kìlọ̀ fún wa lójoojúmọ́ lórí ètò wípé taya àtọkọ ẹ má jà torí pé olùrànlọ́wọ́ náà la jọ jẹ́ fúnra wa. Eléyìí ló máa mú mi rántí tàn Ọ̀gbẹ́ni Agbowórin àti ìyàwó Àdùnbárìn ní àsìkò tá à ń sọ yìí. Ọ̀gbẹ́ni Agbowórin àti ìyàwó ẹ̀ wọ́n ti ṣe ìgbéyàwó tí ń lọ bíi ọdún bíi 10. Lélẹ̀ tó sì jẹ́ pé arábìnrin Àdùnbárìn tèmi kò ṣàbíamọ́, Ọlọ́run tí ì dá lóhùn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ló máa ń kárí sọ ọkọ ẹ̀ máa pé máa ń ronú láìpẹ́ láì jìnnà Elédùmarè máa dá ìwọ náà lóhùn, ó sì máa fi ọwọ́ ẹ̀ báyìí ó máa gbọ́mọ jó. Ṣùgbọ́n ìdàkejì ní ti ìyá ọkọ arábìnrin Àdùnbárìn lójoojúmọ́ ayé yìí, ìyá yìí máa wá kanlẹ̀kùn bọ́tà àgàn ni ẹ́ akọ́bẹ́pẹ́ ò tí ì bímọ kúrò nílé ọmọ mi jẹ́ kí n fẹ́yàwó fún kó bímọ fún. Ìyàwó ìyá ṣàmà sunkún, ọmọ ìyá máa dá ìyá ẹlẹ́kùn pé màámi àwọn kọ́ ni Elédùmarè tó ń ṣọmọ ìdáfi ọmọbìnrin lọ́rùn lẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ kan ọjọ́ burúkú èṣù gbomi mú àwọn eléyìnbó pé bá dé devil take water. Tá à ń wí yìí arákùnrin Agbowórin àti Àdùnbárìn tèmi wọ́n jọ wà nílé ní o, wọ́n sì ṣeré wọ́n ń tàkùrọ̀sọ ni wọ́n bá gbọ́ kòkòkò lẹ́nu ọ̀nà. Ǹlẹ́ ń bẹ̀ ta ní kanlẹ̀kùn tó bá di ìyá arákùnrin Agbowórin lẹ́ẹ̀kan sí ló bá mú ọmọbìnrin léńjẹ kan lẹ́yìn. Ìyẹn náà dàbí tí wọ́n ń fọwọ́ nù lára ni wọ́n bá wọlé. Màmá ẹ sọ fún wa pà ń bọ̀, ọkọ ń pè ẹ káàbọ̀ mà, ìyàwó pé ṣé dáadáa lẹ dé, ìyàwó pé ẹ má kí mi o, ẹ má kí mi o, n wá bá yín ṣeré o, mo wá bá yín jà ní, mo múra àjà wá, ìwọ ó pera rẹ lọ́mọ mi, bó bá jẹ́ ọmú àyà mi méjèèjì ló sì mú, mo ti mú ìyàwó dé fún ọ tí ó mọ̀ bímọ lẹ́ẹ̀dẹ̀ rẹ. Tí arábìnrin Àdùnbárìn tèmi gbọ́n tí ìyá ọkọ ẹ̀ wí lónìí, màmá ẹ ti gun gèrè kọjá ewé lénìí, dé látijọ́ yìí nítorí pé mo máa ń dákẹ́ fún yín. Ẹ dákun àtẹ̀yìn àti kinní kan tẹ́ ẹ jọ dé yìí, ẹ palẹ̀ ara yín mọ́ bí mo ti ń wò yín kẹ́ ẹ bọ́ta nínú ilé mi, inú ilé tèmi rèé, ẹ má wàá lalẹ̀ fún wa níbí. Lọ́kàn pé ẹ mú sùúrù, lọ́rọ̀ bá do ní kàtàkàtà níyà ọkàn pé ilé ọmọ mi rèé, ò lè lé mi kúrò ńbẹ̀, ọmọ ìyóyà ìwọ jókòó, ibi ló máa gbé ìyàwó pé kò sí tọ́jọ́. Bẹ́ẹ̀ ni wọ́ ìyàwó ti bíbọ́ síta, bẹ́ẹ̀ ni ìyá ọkọ náà lọ́jọ́ fìjà pẹ́ ta. Lọ́rọ̀ bá di iṣu àtayànyàn. Dákun mo ti máa ń sọ fún ẹ má jẹ́ kó máa di iṣu àtayànyàn, ẹ má jẹ́ kó máa dogun kó máa dọ̀tẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń wò mí tẹ́ ẹ ti ń gbọ́ pátápátá, nítorí kò sí ẹyọ ẹnìkan ṣo tó ń wò mí tó ń gbọ́ mi tí ò ní inú ilé tí ń tẹ́ríwọ̀ tàbí tí ti ń jáde síta. Ẹ bá ń béèrè lọ́wọ́ ìyá ọkọ, ẹ dákun sáwọn lọ lọ́hùn, gbogbo èyí ìyá ọkọ tẹ̀ wá nílé jẹ́ ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù, Elédùmarè ní í ṣọmọ, Ọlọ́run má fún wa lọ́mọ pàpà ńlá gé, ọmọ tó máa gbẹ̀mí ìyá tó máa gbẹ̀mí bàbá. Ìyàwó náà tó sì fìjà pẹ́ ta ẹ̀yin náà mọ̀ mú sùúrù, wọ́n pé tí omi ń gbóná tó bá ti dàpọ̀ mọ́ tútù ọ̀rọ̀ ti ṣe what? Ọ̀rọ̀ ti gba sùúrù. Gbogbo yín tẹ́ wọlé ẹ máa ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi, ṣé nǹkan tí ìyá ọkọ yìí ṣe tó ṣódà? Ní tí ìyàwó náà ṣe láti fi react, ṣé nǹkan tóun náà ṣe ṣódà? Kí máa fi ẹ náà kí máa fi kí yín kó àmójúbà àkọ́tọ̀ ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tí yín gangan. Orúkọ tèmi Ọlọ́runnáfàjì Olúwaṣọlá fún mi, aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ̀, ìyá gbogbo ìfẹ́. Ìyá gbogbo ìfẹ́ ló ń bá yín sọ̀rọ̀, kí ló ń ṣẹlẹ̀? Ẹ ti mọ̀ yín pé tí wọ́n ti fojú gan ní ìyá gbogbo ìfẹ́ báyìí, ìfẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, ó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ sínú ilé yín nìyẹn. Ẹ kó tó di pé a máa lè bọ́ sí inú agbami ọ̀rọ̀ ẹ jájọ́ máa kí Elédùmarè Ọlọ́run tó tún ti ṣọ́ wa padà lọ́jọ́ tèmi, bàbá mi àgbàlagbà oyè awúwo má ṣe gbé, àdàgbà mọ́tẹ̀pá ají jẹun tó dáa, ají fọjọ́ gbogbo dáa bí ègbín.
Olódùmarè ìwọ náà la rí kí ìwọ la tún kì lọ́jọ́ tìní tí wọ́n bá wa darapọ̀ ká tún jọ ṣe kó tútù kó tún lárinrin. Bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ ìfẹ́ yẹn náà tá a ṣe máa mú sẹ́nu ní wẹ́rẹ́wẹ́rẹ́ wàá máa gbọ́ I can't just stop thinking about you my love. Ẹ má jẹ́ sọ̀rọ̀ tó pọ̀ ẹ jẹ́ kí àwọn ìdílé aláyọ̀ tèmi kí wọ́n máa wọlé bọ̀ ẹ wá jóbọ̀ ìdílé aláyọ̀ ẹ dìde sókè kẹ́ ẹ máa wọlé bọ̀ ẹ bá ń gbé ìlú Ọjọ́ ìfẹ́ ló rọ̀ sórí Ọlábísí. Ọ̀rọ̀ nílé Orisun tẹlifíṣàn. Ẹkú oríire o. Ìrìn ìfẹ́ ló sẹ̀. Ẹ máa bọ̀ ẹ kọ́ ní sí ìyá ọkọ yín. Àti Idile Sálámì o. Ẹ má bọ̀ ìfọwọ́ ara yín. Ọlábísí. Ọlábísí. Olólùfẹ́ rẹ̀. Olólùfẹ́ rẹ̀. Gúngún ara rẹ̀ ló wá gbé. Egungun ti rá gúngún sá. Ìfẹ́ ni ó ní o. Ìfẹ́ ni o. Ọ̀rọ̀ láíláyé yìí àdánwò ni. Ọlábísí Ọlábísí o. Olólùfẹ́ rẹ̀. Olólùfẹ́ Ọlọ́run ti tọ́ nìyá. Ìfẹ́ lákọjá òfin. Ìfẹ́ ni o. Ọ̀rọ̀ ìfẹ́ láyé yìí. Agolo òfò tálẹ̀ mi ò gbà mú báyìí. Ẹ bá gba kí ni gbà mú. Ilé ìyá ga jù lẹ́nu. Ọlábísí ìyàwó ọ̀ṣìnkì. Ẹ̀sùn wọn wà síbi ẹ má lọ jìnnà o. Aya rere nílé Ahmed Ọlá. Okú oríire ẹ̀yin ìyàwó òní mbẹ̀ni. Wá bí sùn wá bí wàlẹ̀ nílé ọkọ rẹ̀. Ọlábísí ó máa ń dúpẹ́ oore. Wọ́n ń dúpẹ́ oore o. Ó ń dúpẹ́ oore lọ́wọ́ Ọlọ́run. Bísí ló máa ń dúpẹ́. Ọmọ Mr. Jimoh àti Mrs. Mariam Salami. Òbí ẹ̀kọ́ oríire o. Ọmọ wọn ní kàrẹ́ ilé olókè méjì takọtabo. Ìkàrẹ́ ṣánilẹ́rẹ̀ ọmọ. Ó ti di ìyàwó tuntun nídìílé Abdulrahman. Bẹ́ẹ̀ni. Ìbejì lẹ́ẹ̀mejì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà. Èyí pọ̀ o. Oríire ẹ̀ ò ní díbàjẹ́ láṣẹ Elédùmarè. Kó mọ́lẹ̀ o. Ire owó ọmọ àlàáfíà ò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ rẹ̀. Ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé. Ọlábísí olólùfẹ́ rẹ̀. Ọlábísí okú oríire o. Gúngún ara rẹ̀ ló wá gbé. Ó pọ̀. Gúngún ara rẹ̀ o. Ẹ máa bọ̀ bí. Ìfẹ́ lákọjá òfin. Ìfẹ́ ni o. Ọlọ́run lè yọ ọ̀rọ̀ láíláyé bí àdánwò ni. Ní àdánwò ni. Bọ́sà. Ọ̀gá. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ o. Ṣé dáadáa lẹ dé o? Ẹni gbogbo bá ti mí. Láàmì hẹlẹhẹlẹ. Léèní. Òjò ìfẹ́ ń rọ̀ ni. Ó rọ̀ sórí àwọn ìdílé aláyọ̀ tèmi, ó rọ̀ sínú ilé tìyín náà. Nítorí náà ẹ ṣe máa ṣe kinní kan fún wa lórí ètò lénìí. Ẹ máa wá nǹkan fìdílé. Tàbí kẹ́ fìdílé nǹkan kẹfẹ̀yìntì dáadáa, kẹ́ wá snack, kẹ́ wá drink tàbí wine. Kẹ́ máa fi tì sàn, kẹ́ máa wá jẹ gbádùn àwọn àlejò tèmi nítorí pé kíni ẹ máa gbọ́ ìrìn àjò ìgbéyàwó wọn. Tá a bá kúrò ńbẹ̀ à ń lọ gbọ́ abala ṣòmọ̀ mi tán là ń lọ bọ́ sí. Tá a bá ti kúrò ńbẹ̀ à ń lọ sí abala ojú abẹ́. Tá a bá kúrò ní abala ojú abẹ́ a wà mú eré ìfẹ́ a fi kásẹ̀ ètò ńlẹ̀ lénìí ẹ rí i pé gbogbo àwọn abala tí mo ní a máa lọ bọ́ sí yẹn. Onídàákẹ́ míìsì kankan ńbẹ̀. Àwọn àjọ ṣe náà ní torí pé àjọ máa ń ṣe lójoojúmọ́ ni ẹ mọ̀ pé mi ò lè dá ṣe mi ò lè dá ṣe láìsí ẹ̀yin kò sí èmi kò sí àwa lórí ètò Ilé Aláyọ̀ kò sí àwa gan lórí Orisun tẹlifíṣàn kí ló ṣẹlẹ̀ ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ nígbà tí wọ́n bá fi máa padà rí èmi àti àwọn ìdílé Aláyọ̀ mi á ti wà ní yàrá ìgbàlejò á ti gbàgà fún wọn á ti jókòó ẹ kú kalẹ̀ á padà bọ̀. Bàmí mọ́ra lówùrọ̀ bàmí mọ́ra lọ́sàn-án lálẹ́ tó bá di lọ́gànjọ́ jẹ́ ń sinmi láyà rẹ̀ bàmí mọ́ra lówùrọ̀ bàmí mọ́ra lọ́sàn-án lálẹ́ tó bá di lọ́gànjọ́ jẹ́ ń sinmi láyà rẹ̀. Ẹ wo mọ́mí ẹ̀fà dádì mọ́ra dádì ẹ̀fà mọ́mí mọ́ra ń lé kí ni kẹ́ máa kọrin fún wọn pé tó bá di lọ́gànjọ́
jẹ́ ń sinmi láyà rẹ jẹ́ ń gbórí lé ẹ láyà kó wá máa fìfẹ́ fún mi kẹ́jọ́ máa fìfẹ́ fúnra yín kí gbogbo ẹ̀ kó máa rotate lọ lóní wẹ́rẹ́wẹ́rẹ́ kí máa fi ẹ náà kí yín káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiwa gangan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ aya Olúwaṣọlá fún mi aláṣàkẹ́ tí ń gangan tí ó kọ́mọ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ṣe ní àwọn ìdílé aláyọ̀ tèmi tá a jọjú wọlé lẹ́ẹ̀kan tí wọ́n kúrú tí wọ́n ń ga tí wọ́n kúrú àmọ́ ti gbága fún wọn nílé àgọ́dọ̀ wa ń bí wọ́n ti jókòó wọ́n sì ti fẹ̀yìntì pàápàá ẹ̀yin ìdílé aláyọ̀ mi ẹ káàbọ̀ sórí ètò. Ẹ máa ṣe gan. Ẹ rọra sa ẹ rọra mà. Ẹ kú tọ́jú ará ìlú. Ará ìlú náà kú tọ́jú wa. Ìyanu aṣèkúṣẹ́. Nítorí gbà fún Kristi ní ilé òun ni gbà fún gbàdà lóko. Gbogbo ẹ̀yin ará ìlú náà ẹ kú tọ́jú wa. Ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ìyanu aṣẹ. Olúwa ṣeun. Àwọn ọ̀rẹ́ sì ti rí ojú tí yín o báyìí wọ́n rí bó ṣe gún régé. Tẹ̀tẹ̀ tó bá mi fi ẹ̀rín pàdé wọn lọ́nà. Bóyá ká kúkú ṣe ní kọ́mọ́nkóbó bí àwọ̀ ìyá àṣùnà ẹ bá mi ṣe àfihàn ìdílé yín fún àwọn ará ilé. Ẹ̀yin bàbá mi àti ìyá mi tí ẹ wà ní ìkàlẹ̀ tí ẹ ń gbọ́ wa orúkọ wa ní ẹbí Simeon Owooluwa. Ẹbí Simeon Owooluwa ìyá wa ẹni náà máa fọwọ́n yín kí àwọn ará ilé kú kalẹ̀ lọ́dẹ̀. Mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi àti tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. Èmi náà ni ọmọ yín Olúwaṣeun Simeon Owooluwa. Ẹ ṣé jàre mọ̀mọ́ ni nítorí àwọn ọkùnrin èmi máa ń sọ fún wọn orúkọ wa ní ẹbí Simeon Owooluwa ẹni tó jókòó tì yín kọ́ òun ò lórúkọ ẹbí Simeon àti Olúwaṣeun Owooluwa. Àwọn ní àlejò sí wa lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ní àṣálẹ́ tèmi bàbá wa ìyá wa ẹjẹ́ àṣẹ báyìí kó tẹ̀ tó di pé máa bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìrìnàjò ìgbéyàwó yín mo sọ ọ̀rọ̀ ìtàn kékeré kan nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí lẹ́ẹ̀kan pé ìyá ọkọ lọ mú ìyàwó wá fún ọmọ ẹ̀ nítorí pé wọn ti tètè ṣàbíyamọ lọ́dọ̀ tí ń ṣe ìwà yẹn ṣóbojúmu ìṣẹ́jú kan. Ṣé lọ́dọ̀ ìyá ọkọ àbí lọ́dọ̀. Èròǹgbà tí yín irú ìwà tí ìyá ọkọ wù yẹn ṣé wà yẹn bójúmu. Kò ẹ mọ̀ pé ó níye ọdún bẹ́ẹ̀ nǹkan tí mo kàn mọ̀ tí mi ò dẹ̀ gbọ́ nínú ìtàn yẹn ìgbésẹ̀ wo ni ìyá ọkọ yẹn ti ń gbé. Àgbègbè ìgbésẹ̀ tó ń gbé náà ni pé wọ́n á pariwo lé wọn lórí. ìwádìí wo ló ti ń ṣe pé obìnrin yẹn ò lè bímọ láyé ṣé ó ń gbàdúrà tí ó bá gbàdúrà tí ó dẹ̀ gbé ìgbésẹ̀ bóyá kó mọ̀ pé kò lè bímọ láyé o ìgbésẹ̀ yẹn ò dáa fún bó ṣe gbé. tó bá tẹ̀ wá mọ̀ pé kò lè bímọ láyé ṣérù ìgbésẹ̀ tó gbé yẹn tó kàn mọ́ ọmọbìnrin kan lẹ́yìn tó mú bọ̀ tó ní o ti délé ọkọ o ṣérù ìgbésẹ̀ yẹn dáa. Wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ tó bá lẹ̀ wá le jù a ṣe ní pẹnumọ́ wọ́n á fi yan ó lè fẹ́ ìyàwó yẹn kó gbé pamọ́. Èmi ò sí bẹ́ẹ̀ o sísítà mi jàre irú ìwà tí ìyàwó tàǹsà tóun náà wá wù tóun náà fi jà pẹ́ta pé ẹ lè mú ẹnìkankan dúró nínú ilé mi tóun náà tún fìjà sí ilé rí sọ sí ìṣẹ́jú kan. Ìwà tí ìyàwó wù kò dáa because tí ìyá ọkọ bá gbé wá ní gbígbóná gẹ́gẹ́ bí ìyàwó tó fẹ́ kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ nílé ọkọ bí a ṣe sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ó yẹ kó fi sùúrù sí kó máa bẹ̀ wọ́n ni because tá bá ní ká wo nǹkan tí ìyá ọkọ ṣe ò dáa tó bá jọmọ tiẹ̀ lóbìnrin kò ní lọ mọ́mọ́ mi wá láti ta pé kó wá fẹ́ ọkọ ọmọ ẹ̀. wọ́n ní ká ẹsẹ̀ ṣe jàre mo láìkì ibi tí sísá mi ti mú kẹ́ kọ́kọ́ fi abẹ́rẹ́ gún ara yín wò ná kẹ́ tó fi lọ máa gún ọmọ lọ́mọ. Gbogbo wa tí relé ti ń ṣẹlẹ̀ bí mo ti máa ń sọ ẹ jẹ́ ká máa fi pẹ̀lẹ́ kùtù yanjú ẹ̀ àríro eléyìí dẹ̀rẹ̀ àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ náà ni. Bàbá wa lórí ètò ìgbéyàwó yẹn ti tó ọdún mélòó? Ọdún 10 báyìí. Ọdún 10. Bẹ́ẹ̀ni o. Mo lẹ ti pàdé sísítà mi. Ìtàn tí ẹ fẹ́ kí n mẹ́nu báyìí ìtàn tó dùn ni torí mo tún ṣe gbọ́ tẹ́ béèrè yẹn. Orí yín tún bú sí i ẹ jẹ́ kí gbogbo àgbàlá ayé gbọ́ o. Àwọn tí ìrìn àjò yẹn dẹ̀ máa yé àwọn tó bá wà nínú ẹ̀mí so ọjọ́ náà rèé ní bí àná
mo gbéra láti ìlú Èkó àní ṣíṣe ní ìlú torí èmi ni ọmọ Ìkàrẹ́ olókè méjì takọtabo ni mí. Ẹ ǹlẹ́ bàbá olókè méjì takọtabo lórí ara wọn ó sì ní ẹlẹ́yìnkùlé páànù olójúlé tọ́ngọràn àbí báwo lẹ ṣe mọ̀ ń kíra ẹ mọ̀ nìṣó ńlẹ̀. ọmọ ọba Ọwálé Amíyínpa ọmọ Ẹ̀kẹ̀tùn ọmọ mọ́wúmọ́wú èkégbé wo so ká fi síbi bẹ̀ yẹn. ẹ bá má fi síbi bẹ̀ ṣe bẹ̀ dẹ́ bá dẹ̀ máa kíra yín lọ sí bóyá ṣe la ní kẹ́ kíra yín lórí ètò. mo gbéra mo ń lọ sí aníṣíṣe ní ìlú ìyẹn ní Ìkàrẹ́ Àkókó so mo jẹ́ olólùfẹ́ orin so mo dẹ̀ tún mọ̀ díẹ̀ nípa ètò orin so àbúrò mi kan Olúṣẹ́gun Bẹ́ọ́lá ó dẹ̀ tún máa ń kọ orin so a lọ ṣe òkú àwọn ìyá wa kan ó wá release album fún so ó fẹ́ kí n wá gbọ́ orin yẹn ní studio so kan tó master ẹ̀ finally torí ó mọ̀ pé tí correction bá wà níbẹ̀ kí n lè sọ. ẹ lè sọ. so ó dẹ̀ wá bọ́ sí àkókò tí mo wò pé for how long àkókò ti tó fún èmi náà láti. Lord when. láti níyàwó. so lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ àti àdúrà àti sísẹ́ra ẹni fún ọ̀pọ̀lọpọ̀ ọdún so àwa dé ibi ṣíṣe yẹn ó ní kí n jẹ́ ká wá lọ sí studio so ẹ mọ̀ pé Jésù ni mo ń lọ mo fẹ́ lọ pèsè àyè sílẹ̀ ó ní ṣùgbọ́n èmi yóò rán ẹ̀mí mímọ́ olùtùnú sí yín tí ó máa tọ́ yín sọ́nà so bí mo ṣe wọ inú studio yẹn tí mo gbé ẹsẹ̀ wọlé báyìí kábíyèsí Elédùmarè Lámì Araba wá sọ. What are you waiting for? Grab your puppy. So Lámì Araba wá sọ mí mo kàn feel impact yẹn because I was born and brought up in a white garment church. Tẹ́ bá ti mọ oore ọ̀fẹ́ tí ẹ ní ẹ̀bùn tí Ọlọ́run fún yín tó sọ nínú ìwé mímọ́ so ẹ máa mọ̀ ìṣẹ́jú kan yẹn tí mo fi sọ́mà òkìlódé mo bá gbóhùn yẹn pé kí n wo ọwọ́ òsì mi ó lẹ̀ tún wá bá a mú pé kí n wo ọwọ́ òsì mi. Ọ̀pá òsì rẹ̀. mo ṣe wo nìyẹn mo dẹ̀ tún ṣe wo yẹn ni mo gbóhùn yẹn pé ìyàwó ẹ̀ ní. so nǹkan tó ní kí n wá gbọ́ gan-an mo ní mo ti gbọ́ ni mo ló wà òkè. lọ́wọ́ ti wà òkè. so mo wá pé àbúrò mi ẹ̀ mo ní kó máa bọ̀ at least bí obìnrin méjì tí n bá ṣe mistake ọ mẹ́ta ló wà nù studio lọ́jọ́ yẹn but mi ò rí ẹnì kankan ju èèyàn tọ́lọ̀ ní kí n rí. abẹ́rẹ́ Ọlọ́run. so mo wá pé àbúrò mi àwa jáde so gbogbo àwọn èèyàn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí báyìí sí kí wọ́n di eléyìí kí wọ́n di mú ìwà rere ó ṣe pàtàkì. so bí mo ṣe pé àbúrò mi jáde mo ní ọmọ tó wà nù studio yẹn mo ní ìyàwó mi ni níwájú Ọlọ́run àti èèyàn ó ní èwo ni mo lélẹ̀ tó jókòó sí ọwọ́ òsì yẹn ó ní ó lọ́mọlúwàbí ni òun ní ìwọ kọ́ ló sọ ọ̀rọ̀ ẹ̀ fún mi ẹ̀mí mímọ́ ti sọ ọ̀rọ̀ ẹ̀ fún mi. ó ní ẹ mọ̀ kéèyàn máa bí friend àwọn obìnrin ó níṣẹ́ mo fẹ́ fẹ́ ni àbí mo kàn fẹ́ bí friend ẹ̀ pé mo wá sílé kí n gbé mo ní ìyàwó ilé mi nìyẹn mo ní mo fẹ́ fẹ́ mo ní tí ó bá dẹ̀ ní bọ́ọ̀sì kọ́lọ́ máa yẹ kéèyàn pẹ̀lú ẹ̀ lẹ́ẹ̀ gbà fúnra débi tá a ti máa ní ìbáṣepọ̀ ìbálòpọ̀ ó wà lókè ó lóun gan ní kò lè ní gbà tó bá yẹ pé bíi friend ọ̀nà so mo lókè. àwọn gan ò tiẹ̀ ní gbà. so mo ṣáà ní kó bá mi pè wá so bó ṣe pé àrídájú tèmi ti rí mi ò kàn ẹ mọ̀ mi ò kàn kinní kan kí n ṣe wá máa parọ́. tẹ̀sí I love you. báwo má bínú. àyà wa. ìwọ nìyàwó mi o. bó ṣe wò mí báyìí pé kí lẹ́ni ń sọ kò sọ̀rọ̀ pé kí n máa fọgbọ́n wọlé ìwọ nìyàwó mi o ó kàn lọ ìgbà tá a mo ní mo ti ń lọ òṣẹ́ mo lè gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ torí ó pẹ́ tí mo ti kúrò nílé torí ìgbà tí òun náà ṣì kéré mo mọ̀ dáadáa but ìgbà àkókò yẹn mi ò wá mọ̀ mọ́ náà tàn ti alẹ́ ọjọ́ yẹn ó lóun ní fóònù ẹ òun ní nọ́mbà ẹ ṣáà mọ ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ṣe máa ṣe so náà tàn ti alẹ́ ọjọ́ tí mo rí nínú studio ní ọ̀sán àwa ń ṣe wake up so ó dẹ̀ tún wà lára àwọn guest artist tí wọ́n pè kó wá minister
ìgbà tí tí ṣà ń gé fọ tí wọ́n lè kọ́kọ́ ẹ ṣà ń pàdé káàkiri okay now tó máa wọ stage not until ìgbà tó wọ stage torí ìgbà tó jókòó tọ́lọ́run ti sọ fún mi yẹn ṣé ni mo ń bẹ Ọlọ́run ìgbà tó máa jáde máa bọ̀ kó máa ṣe bí eléyìí kó máa ṣe get. àwọn tó bá ṣe bí eléyìí náà èèyàn ni wọ́n. èmi ò ní option náà. èèyàn ni wọ́n èèyàn tó dáa pàápàá. mo ṣe gbàdúrà ẹ̀ sílẹ̀ bóyá ṣàdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. jẹ́ sáré bèrè lè ká má ṣe aláìgbọ́rọ̀ lẹ́nu ìyá wa náà nígbà tí bọ́dà mi sọ pé ìyàwó mi lélẹ̀ kí ni àwọn nǹkan tẹ̀yìn tí ẹ rí tí ó ń go on nínú máìndì yín láwọn àsìkò yẹn. nǹkan tó ń go on nínú máìndì mi ò pọ̀ bọ̀ mú kàn wó lọ́jọ́ yẹn pé kọkùnrin kan lámú ẹ just like that pé ẹ understand wọn wò pé ṣé ẹni mọ̀ nǹkan tó ń sọ ṣá at least tọkùnrin bá tẹ̀ fẹ́ bọ́bìnrin sọ̀rọ̀ ó sì máa ní tó ṣe máa freestyle tó máa try àti balance ẹ̀ up wọ́n kàn wá okùn ṣàgbé sílẹ̀ bẹ́yẹn just like that ṣó easy bẹ́yẹn mo dẹ̀ rí àwọ̀ yín lẹ́gbẹ̀ẹ́ títì. láti ibo síbo. so èmi kàn ṣọ̀nà ẹ̀ mo kúrò wájú ẹ̀ lọ́jọ́ yẹn pé ó dàbí pé máa yóò mọ nǹkan tó ń sọ. ìgbà wo lẹ́yìn wá bẹ̀rẹ̀ sí ní fall in love pẹ̀lú wọn torí àwọn ti fall in love already àwọn tẹ̀ ti sọ pé àwọn ò ní option. kò pẹ́ síra wọn náà ṣá kò pẹ́ síra wọn náà Holy Spirit ṣeṣẹ́ kanlẹ̀ ọdún sì gorí ọdún kí o gbẹ tó ṣẹ̀ wá ṣe jọmujọmu gbogbo ẹ̀ṣọ́ ṣe jọmujọmu. ó dá ẹ̀jẹ̀ adé òkè lọ́hùn náà rọ́ṣìpọ̀ tí mo fẹ́ bá yín sọ ẹ̀jẹ̀ adé òkè lọ́hùn ká fẹ́ ìpolówó ọjà lẹ́yìn náà kẹ́ lè sẹ̀mí díẹ̀ nínú ilé agudu wa ń bè báwo fún báwo padà dé ká wá tẹ̀síwájú nínú ètò Ilé Aláyọ̀ ẹ kú kalẹ̀ lọ́dẹ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣọ̀n títí yín tí ẹ nífẹ̀ẹ́ sí sí àwa wà tá a ti ń dábí ẹ̀dùn tá a rọ́bí òwe bẹ́ẹ̀ lè rí àwọn Ilé Aláyọ̀ tèmi wọ́n ṣì wà ń kalẹ̀ wọ́n wà ń digbí ẹ kú kalẹ̀ lórí ètò ẹ rọra sà ẹ rọra mà ẹ̀lẹ́ àbí Olúwa ló ń tọ́jú gbogbo wa. à ń gbèrò àjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí a gbà lálejò lénìí wọ́n sì sọ bí wọ́n ti pàdé bí tó ṣe bẹ́ bí ọbẹ̀ ṣe kún. bọ́dà mi kí n sáré béèrè lè ká tó lọ bọ́ sí abala ṣó mọ̀ nítán nígbà tí ẹ ti jọ ń wá rìnrìn àjò ìgbéyàwó ṣé kò sí àwọn ìgbà kan tẹ́ ti wò pé kí ni mo wá ṣerú eléyìí fún àbí nǹkan kan. ọpẹ́ ni fún Ọlọ́run wọ́n ní adùn ṣe bí ohun tí Ọlọ́run ti ṣe tó nífẹ̀ẹ́ sí so a dúpẹ́ pé a ò ní irú ìṣòro bẹ́ẹ̀ yẹn Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká ní irú ìṣòro bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan kéékèèké tó máa ń ṣẹlẹ̀ tó dẹ̀ yẹ pé tó normal a dúpẹ́ nínú ìfẹ́ àti àkọmọ́ tọ́lọ́run ti kọ à ń borí ẹ̀ yanjú ẹ̀. bẹ́ẹ̀ni. sísá mi ṣó ní nǹkan tẹ́ ti yí padà nínú ọkọ yín níṣẹ́ tẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó. kò sí bó ṣe lè rí láàrin olólùfẹ́ méjì wọ́n sọ pé background wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni so àwọn méjì máa understand ara wọn wọ́n á dẹ̀ máa kọ́ ẹ̀kọ́ lára ara wọn díẹ̀ díẹ̀. ṣé ó ní nǹkan tẹ́yìn ti yí padà nínú ọkọ yín ìwà kan kò sásìkò tọ́pọ̀. kò sí yípadà sí rere náà ni. yípadà sí rere ni bóyá àwọn ìwà kan tó máa ń wù tẹ́ láìkí tẹ́dẹ̀ ti tẹnu mọ́gi tẹ́dẹ̀ ti gba ìwà yẹn lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni. ó yá ẹ̀sánpù kan. rántí. ìrántí tààrà. ẹ̀yin kan ṣó ní nǹkan tẹ́ ti yí padà nínú system. ojoojúmọ́ náà ẹ mọ̀ pé obìnrin ò ní ṣaláìṣe bí obìnrin. àníwà kan ẹ má fi ṣàǹpù ṣe ṣàǹpù ìwà kan ìmọ̀ ń rojọ́ mo ní kó má rojọ́ mọ́ ìmọ̀ ń láìkì kó má dín tá gbẹ o omi ọbẹ̀ lèmi fẹ́ jẹ o irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni ṣàǹpù kan lásán. ilé tí mo kàn mọ̀ pé tí mo sọ tí mo yí padà náà ni kó dín dòdò kó jóná kó dín kó jó kó má fresh. kó jóná ẹ ti wá yí yẹn padà ẹ ti rí yẹn yí padà. kó jóná àbí kó brown. ẹ̀yin láìkì tó brown àwọn láìkì tó funfun ó ti yé mi ó ti yé mi ẹ jẹ́ lọ sí abala yẹn
Abala ṣé o mọ̀ mí tán ẹ bá ń wojú ọkọ yín ẹ bá ń béèrè lọ́wọ́ pé ṣé o mọ̀ mí tán dáadáa. Ṣé o mọ̀ mí tán dáadáa? Ó pọ̀ jù. Ó pọ̀ ẹ̀yin náà bá ń béèrè lọ́wọ́ ìyàwó yín pé ṣé o mọ̀ mí Ṣé o tán. mọ̀ mí tán? Yes so. Okay. Ẹ̀yin náà tó mọ̀ wọ́n tán ó dà ó yá. Ẹ bá ń fún wọn ní ẹ bá ń fún sísítà mi ní ìbòjú kí wọ́n fi bòjú wọn lọ sẹ́yìn. Ẹ fi sojú yín lọ sọ́nà yìí. Ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa ká kúkú gbà pé ọkùnrin ni olórí ilé ká fi ṣe é bẹ̀. Ẹ ṣe ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ń lélẹ̀ yẹn ra máa bá mi kọ àwọn ìdáhùn sílẹ̀ ẹ ní àǹfààní láti sọ ìdáhùn lẹ́nu anyone tẹ́ bá ti sọ lẹ́nu a máa fagilé. Wọ́n ní ṣé ẹ rí ara yín bíi èèyàn tó kúndùn láti máa ṣe lẹ̀mọ́lẹ̀mọ́ mọ́ ìyàwó yín romantic àbí èèyàn tí ó kàn wà casual ẹni tó wà romantic àbí casual tẹ́ máa ń fararò ìyàwó yín lọ́pọ̀lọpọ̀ ìgbà tàbí ẹ̀yin kàn ṣàfẹ́ràn láti máa dá ṣeré kì í ṣe pé ẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó yín o. Cambridge ni bàbá wa máa kọ́ lánàá. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ wọ́n ní káàdì ìgbowó mélòó lẹ ní. Ẹ má dárúkọ báǹkì ẹ kàn ṣáà ẹ fojú ka bóyá báǹkì bíi 6 lẹ ń lò àbí ṣe credit card how many credit card lè máa ń lò bí wọ́n ṣe bí wá nìyẹn. Wọ́n ní èdè mélòó lẹ máa ń sọ ẹ̀yin fúnra yín èdè mélòó lẹ lè sọ lẹ gbọ́ fluently. Tí mo sọ nílé. Èdè ẹ ní àǹfààní àti sọ ẹ kọ́ kalẹ̀ ni àwọn èdè tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ máa ń sọ. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀ wọ́n ní kí ni ìyàwó yín fẹ́ràn jù nínú àwọn nǹkan wọ̀nyí ijó jíjó ìwé kíkà múvì. Mo ti yọ kan tó kù kúrò nítorí iṣẹ́ wọn ni. Nínú 3 tí mo kà yìí ọ́bì ìyàwó yín láàrin ká jó ká kàwé àbí ká wo eré àgbéléwò. Ẹ ṣé ẹ bá mi fi sísà mi ẹ bá mi yọ ìbòjú tí ẹ fi ìbòjú. Ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ ṣé ẹ bínú sí wa. A ti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ọkọ yín nígbà tẹ́ yẹra fún wa díẹ̀ pé irú èèyàn wo lọkọ yín jẹ́ romantic or casual ṣé èèyàn tó máa ń fẹ́ ara nù ẹ̀yin ni wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àbí wọ́n kàn ṣáà máa ń dáṣe ní tiwọn. He's romantic. Ó pọ̀ ó ga ròmọ́ dádì gan wọ́n kọ́ tán ni ó ga wọ́n ní I like to romance all the time. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé ó dà yín náà kọ́ ẹ like to romance dà a ní credit card káàdì gbowó mélòó ni ọkọ yín máa ń lò. 2 ni tẹ́lẹ̀ bọ̀ ẹyọ kan nísìn. Ẹyọ kan ni nísìnyìí dáàdì wa náà ti kọ 1. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò mọye credit card tí ọkọ ẹ̀ fi ń gbowó ẹlòmíì 2 péré ló mọ̀ dáàdì sì ní tó credit card bíi 6. Ìbéèrè ẹlẹ́kẹta lélẹ̀ pé èdè mélòó ni ọkọ yín gbọ́ tí wọ́n dẹ̀ máa ń sọ. Èdè 4. Ení. Yorùbá. 2. English. 3. Èdè ìlú wọn. 4. Hausa. Dádì ti ṣe owó fún wọn ní ìlàjì náà gbà náà yẹn àwọn kan 3. Ṣé ń gbọ́ ṣẹ́.
ṣé ń gbọ́ ṣé tí mo yé èdè tẹ́ gbọ́. mo ṣe béèrè pé mo fẹ́ béèrè pé ṣé nínú ilé. Nínú ilé kọ́ gbogbo èdè tẹ́ gbọ́ pátápátá. Bóyá kì í sọ pé dáàdì ti ka Yorùbá àti ìdèlú wọn mọ́ ẹ̀yọ̀ wọ́n ti sọ raise to power 1 nìyẹn Yorùbá ní gbogbo ẹ̀ ó dáa. A sọ pé kí ni hobby yín láàrin ijó jíjó, ìwé kíkà àti múvì wíwò? Méjì ni mo ní nínú ẹ̀. Alákọ̀ọ́kọ́ ijó jíjó. Tí ẹ ti gbà ẹ má sọ kejì dáàdì ti kọ ijó jíjó. Ti fún yín ní 90/100 ẹ̀rọ ra ṣe ẹyọ kan kékeré. Sẹ́yìn náà mọ̀ dáàdì tán ṣé dáàdì mọ̀ yín tán ẹ máa béèrè lọ́wọ́ bẹ́ẹ̀ tí ń béèrè yẹn ẹ máa béèrè nìṣó ó yá ká ṣe ní kọ́mọ́kọ́wọ́ bẹ́ẹ̀ ni yọ̀tọ̀ ọ̀nà bójúdé oyè tó kára ìwò kòǹbò wákàrà ẹ̀dẹ̀. Sísá mi ṣe ká gbé ńlẹ̀ ó yá ńlẹ̀. Ìbéèrè lákọ̀ọ́kọ́ tí ń lélẹ̀ wọ́n ní ṣé èèyàn tó máa ń paramọ́ ṣe tónítóní ní ẹ̀yìn àbí èèyàn tó túraká? Are you organized or second part? Ẹ ti kọ́. Ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ̀ ó fẹ́ jọ ìbéèrè kan nínú ìbéèrè ti dáàdì ṣùgbọ́n lọ́nà bòmíì ni ó gbà pọ̀ sí. Wọ́n ní ṣé èèyàn tó fẹ́ràn kí ó máa lẹ̀ mọ́ ọkọ ẹ̀ níta nìyí àbí ẹ̀yin ò gbàgbọ́ nínú ká máa ṣe public affection? Yes or no? Ṣé fẹ́ràn public affection? Kẹ́ yàtọ̀kọ yín máa lọ lójú títì kẹ́ máa kiss kẹ́ máa fọwọ́ kọ́ra yín lọ́rùn kẹ́ máa ṣe oríṣiríṣi ṣérò èèyàn bẹ́ẹ̀ lè jẹ́ àbí inú ilé nìkan ni ká ti máa ṣe gbogbo yẹn tá bá dé ta jẹ́ ká serious. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà bẹ́ẹ̀ já serious tá má fọwọ́ kàn mí o tó lè rí ti ẹlẹ́gbẹ̀ẹ́ kan ni kò jẹ́ kí n rí. Ìbéèrè eléyìí tó tún tẹ̀lé rèé wọ́n ní oúnjẹ àkọ́kọ́ wo lẹ kọ́kọ́ sè fún ọkọ yín gbàrà tẹ́ ẹ lọ sọ́jà tẹ́ ẹ kọ́kọ́ sè lẹ́yìn ìgbà tí dádì ti sọ pé ìyàwó mi rè wá kí mi kò tí ì lè tó 20 ọdún ó yá oúnjẹ tẹ́ ẹ rántí pé mo dẹ̀ like dádì wọ́n ṣe wà romantic wọ́n máa rántí pé ìyàn lọmọ ìkọ́kọ́ gún fún mi ò yé. Okay now ìbéèrè tó gbẹ̀yìn rèé o. Pika shoot wọ́n ní kí ni shirt size ọkọ yín shirt size ọkọ yín. Ẹ ti kọ́ ẹ ṣe bá mi gbé wá. Dáàdì yẹn bá wa yọ ìbòjú. Olúwa ṣeun. Ẹ má bínú sí wa. Ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orisun tẹlifíṣọ̀n. A ti béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ ìyàwó yín nígbà tẹ́ yẹra fún wa dẹ̀. Ṣé ká tẹ̀síwájú? Lágbára Ọlọ́run. Ẹ ṣé. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí a béèrè lọ́wọ́ ìyàwó yín ni pé ṣé èèyàn tí wọ́n máa ń ṣe tóní ni wọ́n ni àbí èèyàn tí ò bìkítà? Tóní. Sísá mi kọ I'm always organized àti bù wọ́n tán. Bí ẹlẹ́ẹ̀kejì rẹ̀ sórí àsìkò wa ń sáré wọ́n ní ṣé èèyàn tí ó fẹ́ràn public affection ni wọ́n àbí inú ilé? No. Ó ga sísá mi tó wá dé brọ́dà mi dẹ̀ wà romantic àwọn lè gbé súnmọ́ yín ta. Ó pọ̀ sísá mi ní mi ò fẹ́ràn rẹ̀ only in the house. Ẹ tún ti gbà tán ẹ rí i pé dáàdì wa mọ̀ yín dáadáa. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé a ní oúnjẹ àkọ́kọ́ wo lẹ kọ́kọ́ sè fún bàá mi?
tó bá gbàgbé mi ò gbàgbé torí mo ní kó ṣe ẹ̀gúsí àti. ẹ ti gba alájì ó yá. ó wá kóró sẹ́mu. ẹ̀jẹ̀ lọ́jọ́ ti pẹ́ ọbẹ̀ ẹ̀gúsí àti sẹ̀mó mo pàtẹ́wọ́ fún yín o torí ẹlòmíràn sí ẹ rántí ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìn a ní kí ni shirt size ti yín shirt. Ta ló máa ń ra ṣẹ́ẹ̀tì fúnra wọn ní ẹ̀yìn méjèèjì sẹ́yìn ni àbí sísá mi. àjọ máa ń ra fúnra wa. orí mi wú ẹ mọ́ lági wọn tàbí ti gba 100 yẹ́yẹ́yẹ́yẹ́ ó ga àbọ̀ wá ṣèlérí níwájú ilé ẹjọ́ ẹni Adéòkè lọ ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. alẹ́ oyin ló máa jẹ́ let's be all night baby. Tomorrow can't wait so. Oh, ìwọ ni mo fẹ́. Wá sùn láyà mi o. Cinderella mi o. Ẹ wo tí mo pẹ̀yìn olólùfẹ́ tẹ wá lé. Èmi máa ń jù sí wa ní àwọn orin ìfẹ́ tiwa náà nìyẹn kí ló ṣẹlẹ̀. Ẹ bá tiẹ̀ ti ń jà, tẹ bá ti bẹ̀rẹ̀ sí ní wo ilé aláyọ̀bá ẹ̀ mọ́mí ẹ̀ ti ra máa gbé súnmọ́ dádì díẹ̀díẹ̀ pé wá ní pẹ̀lẹ́ náà máa bínú. Jáde ti tán síbẹ̀ Idile Aláyọ̀mí ẹ kú kalẹ̀ lórí ètò ẹ rọra ẹ ti gba 100 mi ìgbàgbé ká tó lọ sí òkè lọ́nlẹ̀ nǹkan sísítà mi ó yá ẹ jẹ́ àbẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ladies first ẹ bá ń wojú ọkọ yín kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn pé nítorí pé o mọ̀ mí tán dáadáa. nítorí pé o mọ̀ mí tán dáadáa. Kí lẹ wá fẹ́ ká ṣe fún yín báyìí o. ṣé fèmí nìkan àbí fún gbogbo fún ẹ̀yin nìkan ni o fún gbogbo àgbáyé kọ síbẹ̀ ilẹ̀ mọ̀ ìyàwó yín tán dáadáa. àti ó máa ń ṣe bó ṣe yẹ kó ṣe máa ṣe ẹ tó bá di alẹ́ ìní odò wa bá mi gúnyán mi ò fẹ́ ti ẹ̀rọ jẹ́ tó rántí ilé lè ní. kó tún fi ọbẹ̀ ẹ̀gúsí sí. bẹ́ẹ̀ ni ọbẹ̀ àkọ́kọ́ ọjọ́ yẹn. tó lẹ́fọ̀ọ́ kékeré. bó ṣe ṣe lọ́jọ́ yẹn. chai tẹ́ ẹ fi wíìnì áàtì. torí èmi ti kọ́kọ́ ṣe ọbẹ̀ fún kó tó dé ìgbà tó máa padà ó yá òwò ìwọ ṣe ọbẹ̀ jẹ́ nílẹ̀ wo ìyàwó tí mo fẹ́ bóyá. káìkáì wọn bá yín gbẹ̀gúsí jókòó pẹ̀lú ẹ̀fọ́. kó tún ṣe ọbẹ̀ yẹn àti bẹ́ẹ̀ ṣẹ̀ mú kọ́ ò. ìyàn lẹ fẹ́ ó yá ẹ sọ fún sọ́tà pé ṣe ṣe ẹ̀fọ́ ẹlẹ́gùsí fún wọn lálẹ́ àti ìyàn olódó. mo promise mo máa ṣe lálẹ́ tí bá ṣe kúrò mi sìn máa lọ sọ́jà mo máa ra iṣu odó wà nílé mo máa ra ẹ̀fọ́ gbèsè everything is settled. ó pọ̀ ẹ ṣe jàre oyè tó kára ìlú tó ń bọ̀ wá kára ẹ̀dẹ̀ ó yá ẹ bá bèrè táwọn náà fẹ́ pípé kí ni wọ́n fẹ́ nítorí pé àwọn náà mọ̀ ó yá nítorí pé o mọ̀ mí tán dáadáa. lálẹ́ nítorí pé tí o mọ̀ mí tán dáadáa dákun bí mi kí ló fẹ́ kí n ṣe fún ẹ. open check la fún yín plain check ẹgara mútẹ láìkẹ ìgara sí bó ṣe ń ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ ṣé máa lè ṣe. wọ́n á ṣe ìbẹ́yìn máa gún yan. mo fẹ́ change wardrobe mi. so máa gbé mi lọ fún shopping. No, you buy it by yourself. So máa kàn máa pick everything pick then you pay. ṣé bá ṣe tàbá kúrò mi báyìí. bá bẹ́ẹ̀ tẹ̀lé lọ lálẹ́ yìí mọ́ ni mo fẹ́ lọ ṣe sí i. bẹ́ẹ̀ ṣe lọ lálẹ́ mọ́ ẹ lọ lọ́la. tàbá lẹ̀ ń lọ báyìí kó. ẹ lọ lọ́la ilẹ̀ ti ṣú àwọn onístọ̀ àti close ṣùgbọ́n àwọn oníyàn ò tí lè close ọjà ṣì máa wà. kò lè máa sọ fún olóòtú pé bá a ṣe ń lọ wọ́n á ṣe ọ̀la ẹjọ́ dọ̀la. ó ti wà ń bẹ̀ o. ó pọ̀ ẹ ṣèlérí ẹ máa gbọ́. ẹ ṣe jàre ẹ ṣe nítorí pé ẹ mọ̀ra yín tán dáadáa wọ́n mi ti ṣèlérí ọba tí dáàdì bá ti jẹyàn tán wọ́n ti mọ nesting pé ọ̀darùn ni straight má rò rárá nígbà téèyàn bá jẹyàn tó ṣẹ́gun ti bí ń kọ́. wọ́n máa lọ ṣáwà tó bá jẹyàn tán. wọ́n bá ti ṣáà tó jẹyàn tó báyìí ọ̀darùn. ẹ má máa bá wẹ̀ mí jẹ́. ta ló máa lọ sùn àbẹ́yìn gan máa gbé dádì jókòó gbogbo eléyìí tó tẹ̀ tí ń gbé bọ̀ láti bì
kò gbọ́dọ̀ tán síbẹ̀. ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ wà nílé náà máa ń sọ fún wa pé agbábá láṣọ ọmọ mi tán kalẹ̀ láti fi máa fojú sí àwọn nǹkan kéékèèké nínú àwọn ọkọ wa àti àwọn ìyàwó wa kí ìfẹ́ kó lè tún ṣe kíni kó lè tún máa pọ̀ sí ni. Ìyàwó tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ọkọ tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ìyàwó ẹ̀ báwo ni ìfẹ́ ṣe fẹ́ lọ síwájú báwo ni àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo wọn ṣe ní ráyè gbàjọba ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo ò ní gbàjọba nínú ilé ìsìnwá àti tìyín láṣẹ Ọlọ́run ọba àti bó sọ ọba wa fẹ́ tún dúró dè ojú abẹ tí ká sọ ń kó ọ̀dọ̀ sísítà mi mo ti fẹ́ dúró ó ṣe jọ́dọ̀ mi ọ̀dọ̀ mi lè ti ń bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ lọ́dọ̀ mi náà. ẹ̀gbọ́n ló ń kẹ́yìn kan. mo fẹ́ràn kí n máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀yin àwọn obìnrin nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń ní nǹkan tó pọ̀ láti sọ ṣùgbọ́n tí a kì í lè sọ tàbí a kì í lè mọ bá a ṣe máa sọ. ìbéèrè yìí lélẹ̀ wọn ni ọjọ́ wo ni inú yín ò dùn jù nínú ìgbéyàwó yín kí ló dé fà? ṣé mo rí ọjọ́ ṣá? Because kò sọ́jọ́ tí mi ò dùn nínú ìgbéyàwó mi kí nìdí ni pé tí lapses bá fẹ́ ṣẹlẹ̀ orin ayọ̀ ló máa ń tẹ̀lé lẹ́nu mi mo bá dẹ̀ ti ń kọrin. irú àwọn lapses yẹn kí ni àwọn nǹkan tó máa ń kọ̀ sí? one ẹyọ kan tàbí méjì ẹ sọ fún wa. Argument náà ni mi ò fẹ́ má ṣe báyìí ò ṣe bóyá by mistake àbí nǹkan kan so tí n bá ti rí pé ó ti fẹ́ máa cause argument ẹ pé kíní máa kàn change sórí ni so tí n bá dẹ̀ ti ń kọrin ara mi á balẹ̀ àwọn náà tí wọ́n fẹ́ máa bínú orin máa settle everything by his grace so mi ò ní ìbànújẹ́ inú ìgbéyàwó mi. Olúwa ṣeun ẹyẹ náà tẹ wà nílé ẹyin náà lè tíra yẹ̀ wò bí a lè wọ́ọ̀kì lọ́dọ̀ tí kó má lọ jẹ́ ìgbàanú ló wà ní pé mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ń kọrin àìṣẹ́ mi ló fi ń kọrin ó dá pé ilé yìí ẹ̀ bá mi ó yẹ sọ ìwà kan tí ìyàwó yín ṣe ń wù báyìí tẹ́ fẹ́ kan change. kò sí àwọn kò sí ìwà kan tí mo lè sọ pé ó ń wù pé mo ń ṣe correction lórí ẹ̀ mi ò lè tẹ́ fẹ́ kan change kò sí. ìyàwó yín perfect nìyẹn o. ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà kì í ṣe pé bóyá pé a wà ní orí afẹ́fẹ́ àwọn nǹkan kan wà tó yẹ pé téèyàn ń tẹnu mọ́ ọkùnrin lè máa tẹnu mọ́. ẹ̀wọ̀n yẹn là ń béèrè. kò sí. a lè máa lọ báyìí sí má rìn bó ṣe ń rìn yẹn kò dẹ̀ tún ní rìn bẹ́ẹ̀ ẹ̀gẹ́tì kò èèyàn ò lè rí wọ̀nyẹn count. ẹ mọ̀ pé ká ní pé nǹkan téèyàn ń tẹnu mọ́ léèyàn lè wá máa sọ pé ìwà báyìí ló wà nínú ayé ìyàwó òun o tóun fẹ́ kó change. so kò sí. ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. sísítà mi ìwà ó lé ọkọ yín máa ń wò tẹ́yìn fẹ́ kan change. bóyá ìwà ó lè má jẹ́ wà ó lè má jẹ́ nǹkan dọ̀yìndọ̀yìn o it might be a slight something. okay mo rántí kan wọ́n like solid ju spoon food lọ so èmi fọkàn try kan adjust ẹ̀ kó jẹ́ pé once in a while ni solid a máa jẹ́ spoon food jẹ́ normal routine. kó máa jẹ ráìsì. ó lè má jẹ ráìsì mọ́ àwọn oúnjẹ tó light. something light. ó ṣe àwọn. kò ṣe ojoojúmọ́ yẹn máa gúnyán. àbí náà. sọ̀kọ́ tí mo ń try àti blend wọ́n sí nìyẹn. okay ó dáa àdúpẹ́ àwọn bá wa sọ wípé kì í ṣe pé ìyàwó wọn kò ní àwọn ìwà tó jẹ́ pé wọ́n máa ń sọ fún wọn pé kẹ̀ má ṣe eléyìí náà ò dáa ṣùgbọ́n immediately tí wọ́n bá ti sọ pé kò ṣe ṣe eléyìí o ò fẹ́ ìyàwó wọn dẹ̀ máa ti tètè adjust so kò ń jẹ́ kí wọ́n rántí irú àwọn nǹkan bẹ́ẹ̀ nínú ilé wa máa dùn ẹ́ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ lára àwọn ìdílé aláàrùn torí pé a tún ti kọ́ ẹ̀kọ́ náà lọ́dọ̀ tiwọn. a ti bọ́ sí abala eré ìfẹ́ náà rèé a ti bọ́ sí abala eré ìfẹ́ eré ìfẹ́ lóyìn
Eré ìfẹ́ ládùn. Eré ìfẹ́ dùn. Bọ́mọlá òbèbè. Yes. A ti mọ̀ fáwọn olórin lájọ wà lórí ètò lénìí. A sì wá á mú nǹkan lẹ̀ pẹ̀lú orin wọn níbi abala tá a bọ́ sí dáàdì wà lórí ètò. Ẹ bá ń kọjú sí ìyàwó yín, ẹ bá ń kọrin ìfẹ́ kan fún wọn, orin ìfẹ́ tó dùn dáadáa. Kẹwàá. Orin ìfẹ́. Kẹwàá. Ṣé kí n kàn kọ fúnra mi ní àbí? Bó bá ṣe fẹ́ jẹ́. Àbí general. Ká kọ orin ẹ̀ náà ni màá tún kọ. Ó pẹ́ tèmi ti forin sílẹ̀, orin ti fèmí náà sílẹ̀. Ọ̀ká ẹ̀yin ará ilé ẹ má ní ìjì o. Ẹ ti sílẹ̀ fún sísá mi. Mo ti sílẹ̀ fún. So orin ẹ̀ náà ni màá tún kọ tó kọ fún àwọn olólùfẹ́. Àwa náà á tún kọ fúnra wa. Òjò ìfẹ́ ló ń rọ̀ o. Sílé àwa méjèèjì. Sílé àwa sí mi. Ó yá máa kọ. So òjò ìfẹ́ yà ti rọ̀ sílé wa. Mo ti kọrin. Ọmọ ewé yìí. A fún yín lérè fẹ́ mi. Máníjà làwọn. Àwọn ló ń kọrin. Ó dáa. A ti sọ́dọ̀ tí yín. Ẹ bá mi sọ̀rọ̀ fẹ́ fún ìyàwó yín. Fún bí ìṣẹ́jú kan. Ó ṣàmọ bí mo ṣe nífẹ̀ẹ́ ìfẹ́ yẹn dẹ́ ń kọ́ntínú. Ọmọ ìwọ nìkan náà ni. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. So mi ò fẹ́ kó máa kọjá ìyẹn ká ṣáà máa fi ìfẹ́ náà ká máa fi bára wa lò. A ní kẹ́ sọ̀rọ̀ ìfẹ́ ẹ tó sọ pé ẹ̀fẹ́ kọ́ kọjá yìí wọn. Àti ojú abẹ sojú abẹ ń kù. Ẹ̀ṣẹ̀ wàá gbé ojú abẹ sínú ọ̀rọ̀ ìfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ kí ìfẹ́ yẹn kó máa tẹ̀síwájú. Ohun tó bá yà tí ń fẹ́ tí ìfẹ́ yẹn á fi máa dùn sí jẹ́ máa gbọ́. Ọmọ pé mo nífẹ̀ẹ́ dáadáa. Mi ò dẹ̀ ní parọ́ fún ẹ. Ìfẹ́ ọkàn mi. Jésù Olúwa wa o. Àmín. Wọ́n bá ń kí sọkọ yín, wọ́n náà nífẹ̀ẹ́ yín dáadáa. Ẹ yà àti wá yí sísá ìdọ̀dọ̀ tí yín sẹ́yìn ìbámu kọrin ìfẹ́ kan fọ́kọ yín. Kí wọ́n bá ń dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n ti ń tọ́jú yín láti bí ọdún 10. Ká máa. Olólùfẹ́ mi. Ọmọ àlọ́. Ga. Olówó orí ọmọ. Ẹ jókòó dáadáa, ẹ jókòó sẹ́yìn dáadáa, yáyá. Ọkọ mi pàtàkì. Ìfẹ́ rẹ̀ ayé wà o, ẹ kò bọ́ta kẹ́ ẹ náà. Láíláí. Lórúkọ Jésù ọba, a máa jọ bára wa kalẹ̀. Olówó orí mi, ẹni bí ọkọ mi. Èmi gan ti ń jó. Adé orí mi, my crown. Ìwọ nìkan ni mo ní o. Ọ̀nì tọ́lọ́run yàn fún mi. Láyé yìí àti lọ́run. Simeon lórúkọ Jésù sẹ́. Àjọ máa bára wa kalẹ̀. Ọkọ Ọmọolúwa. Onítèmi pàtàkì. Ẹnìkan ṣoṣo. Tí mo ní nínú ìdílé àlọ́. Ọmọ bá mi Michael, ọmọ màmá mi Bẹẹni. Káre ọmọ olókè méjì, olókè méjì takọtabo. Ẹ ṣe. Ó yẹ bá dúpẹ́ lọ́wọ́ ọkùnrin. Ẹ máa nà. Ṣebí ẹ lọ ṣe shopping lọ́la. Ẹ be calming down. Ẹ ṣe àdúpẹ́, ẹ ṣe gan ni. Ó ga jù lórí ètò lẹ́ni. Ẹ ṣe. Níta wá tó wá pè yín lọ́jọ́ mi ṣe máa jẹ́ wọ́n báyìí. Ó dáa. Ìyá wa lápá ọ̀dọ̀ tí ẹ bá ń fi ohun yìí dárúkọ ìdílé yín lẹ́ẹ̀kan sí fún ara lé. Àwọn àfihàn náà dágbére lórí ètò. Ọmọolúwa náà rèé. Mo kí gbogbo ilé pátápátá, gbogbo Ọmọolúwa fans tó wò mí. Mo kí yín lọ́kùnrin àti lóbìnrin. Orísun láwà yìí kò ní gbẹ. Orísun yìí mo ní lórúkọ Jésù kò ní gbẹ. Ìtẹ̀síwájú lọ́pàá ìṣẹ́gun kò ní gbẹ. Àníṣe Orísun yìí o kò ní gbẹ. Ẹ ṣeun gan ni adúpẹ́ akókídùn kó túpọ̀ náà ju báyìí lọ. Ṣókí náà ni àwọn bá mi sọ yìí pé ọbẹ̀ oge ó máa ń rí, ó sì dá mi lójú pé ẹ ti kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ àwọn ìdílé aláyọ̀ ti tèmi tèmi. Tẹ́yìn náà bá dàbí àwọn ìdílé aláyọ̀ mi, ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ sí mi kẹ́ ẹ máa gbá mi láago. Orúkọ mi ò tí ì padà, Ọlá Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́, aya Olúwaṣeun ńlá fún mi, aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ̀n. Tó bá fẹ́ bá mi pàdé lórí gbogbo ẹ̀rọ ayélujára mi pátápátá @Ọ̀nàbàjọ́ Ọláwálé @Ọ̀nàbàjọ́ Ọláwálé. Tó bá jẹ́ Orísun tẹlifíṣàn náà lẹ ti fẹ́ bá wa pàdé, gbogbo ẹ̀rọ ayélujára wa pátápátá @Orisun TV
Orisun TV. Bá ti sọ pé dàtayọ̀ láti máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Ilé Aláyọ̀. Ẹ jẹ́ kí ìfẹ́ kó máa ṣe kíni kó jókòó kó gbàgà kó fẹ̀yìntì nínú ilé wa. Ọdẹ wa máa dùn ní láṣẹ Ọlọ́run ọba kò sí nìkan. Ẹ̀yin ìdílé Aláyọ̀ mi ẹja jọ máa juwọ́ sáwọn ará lé pé bye bye. Bye.